Ẹ kú kalẹ̀ gbogbo ọmọ Yorùbá, ọ̀dẹ̀ ọ̀dà bí ayé wọ́n máa dùn bí oyin ni kò ní kan fún wa. Àní bọ́rọ̀ ayé wa dóríta kò yé mi mọ́, àní wà bákan náà bí omi adágún. Òjò kì í rọ̀ kó tà sí ilẹ̀, orí ayé wo ò ní tà sí wa. Ọyẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ níbi sáyẹ́ǹsì àwọn àgbàlagbà yìí. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Tá a bá rẹ́nìkan tó pèrè ní bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà, tẹ́ ẹ bá ti gbọ́ Lukman ọmọ Ayédáre kì í ṣe mí. Ọyẹ ẹjẹ́ afẹnumẹ́nu, ẹjẹ́ afẹ́tẹ̀mẹ́tẹ̀ ká ṣẹnu kẹ́mú. Ọjà títà, iṣẹ́ ọjà títà. Ìgbà tó gbọ́jà 100 million kalẹ̀, ọ̀dà kábù kiri ọjà mílíọ̀nù 2. Tọ́jà bá sì ti ń pẹ́ngbá ìmá expire ni. Ojú ọmọ àtiwọ́ gan nígbà ọba lọ ọjà tó mú nǹkan kan bọ̀. Tọkàn lọ gbé fóònù lọ́wọ́ ń gbọ́ ọ̀dọ́jà tó sí báyìí, kì í ṣe ohun tó dáa. Bí wọ́n bá ti ń béèrè lọ́wọ́ ọ̀wọ́ náà, kí wọ́n náà máa dìde sí wọn. Wọ́n ní dá mi tà mí kì í wọ́n lé alámàlà, ẹ mú wá, ẹ mú ṣéǹjì wá, kò ní wọ́n lọ́dọ̀ ẹ̀yìn ọlọ́jà. Torí ohun táyé bá ti mú pé ẹ mú kan sí wá, ẹ mú ṣéǹjì wá, òun tọ̀ wọ́n ń tà ni. Ṣùgbọ́n ní tí ọba tà, ẹ kú ọjà lẹ́wọ́n máa gbọ́, ẹ kú ọjà o, yóò máa ní hòhóhóhó, yóò máa dáhùn tipátipá. Àní gbáyé wòran agbára Ọlọ́run. Gbẹgbẹ́ wa bá mú wa máa bá wọn mú ni, wọ́n bá ń tà á máa bá wọn tà ni. Ádàrẹ láàmú jókòó. Bí n kọ́ lẹ́kọ̀ọ́ kan. Ẹyẹ kan bí wọ́n ń pè ní ẹyẹ ẹ̀gà. Akọ àtabo ni. Lọ tọ́jú ẹyẹ ẹ̀gà ni wọ́n bọ̀ wá àrídájú rẹ̀ ẹyẹ ẹ̀gà. Pẹ̀lú ilé rẹ̀. Kò pé dandan kó jẹ́ èyí tí ọba rí yẹn. Ó lè jẹ́ pé ó ra ẹyẹ ẹ̀gà lórí igbá àwọn lékulẹ́ja. Kó jẹ́ pé kẹ́ lọ wá ìtẹ́ rẹ̀ ní orí ilé rẹ̀ níbi tó bá wà. Ìtẹ́ ẹyẹ ẹ̀gà. Sọmọ pé takọtabo òun lẹ wá. Ìtẹ́ ẹyẹ ẹ̀gà yìí ẹyọ kan ni. Ewé kan bẹ wọ́n ń pè ní ewé ahóyọyọ. Ewé ahóyọyọ. Ewé yìí náà là ń pè ní, àwọn ẹlòmíràn tún pè ní ewé ahóyaya. Wọ́n á ní mo jáwé ahóyọyọ, èrò lẹ́yìn mi. Ewé ahóyọyọ. Ẹja tútù mìnìmìnì. Ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì iyekíye. Ewé ọ̀là. Gbogbo ẹ̀dínú odó. Omi àgbọn lẹ́ fi pò. Ẹ pò papọ̀ mọ́ ọṣẹ funfun. Ẹ kó sínú òkè funfun. Ẹ máa wẹ̀. Ó pe aago mi. Bàbá, mò ń tà. Mò ń tà, mò ń dúpẹ́ fọlọ́run. Ọ̀tán, ọ̀pọ̀fọ̀. Ó gbé tutù. Gbogbo ẹni tó bá lò kò ní gbòdì lára yín. Bọ́yọ̀ gbọ́ dáadáa. Ẹyẹ ẹ̀gà akọ àtabo. Ilé ẹyẹ ẹ̀gà. Ewé ahóyọyọ. Ewé ọ̀là. Ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì tó ti pọ́n iyekíye. Àágùn tepo ni o. Ẹ kò odó, ẹ lè fọdó onírin gun. Odó onírin ọ̀hún tiẹ̀ tó gun kúnná dáadáa. Ẹ lè fọdó gun odó onígi. Ẹ gun kúnná fọṣẹ ọṣẹ funfun kó. Ẹlòmíì lè pé ǹjẹ́ ṣé kí ló dé tá lọ́ṣẹ Ghana àbọ̀ṣẹ dúdú. Ọṣẹ tó bá wò fi kó pẹ̀lú omi àgbọn ẹ kó sínú òkè. Kò pé dandan kí funfun o. Ẹ máa wẹ̀. Bàá mi, màámi, àǹtí mi, àbúrò mi, ìwọ náà ó rí tí ẹ mú sí. Ó sì rí nu. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre lẹ́ẹ̀kan sí. Bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ kàn sí mi lórí nọ́mbà méjì. +234 80 32 98 32 98. Lẹ́ẹ̀kan sí +234 80 32 98 32 98. Gbà kan sí +234 81 33 155 111. +234
8133155111. Tẹ́ bá ti pe nọ́mbà yìí méjèèjì tí ò lọ, mi ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà, ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, ń sì dá yín lóhùn. ẹ jọ fún yín nọ́mbà orílẹ̀‐èdè Benin +229 54 65 1928 +229 54 65 1928 gbà kan sí +229 54 65 1929 +229 54 65 1929. ẹ fẹ́ máa béèrè nípa àwọn iṣẹ́ tá a ti fi lẹ̀ lóríṣiríṣi àbómi tá a ti fi lẹ̀, ẹ lọ join private group. Private group yìí kì í ṣọ̀fẹ́ o, owó lẹ́ fi wọbẹ̀. ẹ̀ǹtẹ̀ bá wà Nàìjíríà 10,000 ni, ẹ̀ǹtẹ̀ bá wá láti Benin dí-mi ni lọ 5,000 ní tẹ́lẹ̀, ó ti kú bẹ́ẹ̀. àfẹ́ kérò ọ̀pọ̀ jù wọn bá yàrá ibi tá a ti ń kẹ́kọ̀ọ́ nípa ewé àti egbò, àǹfààní bẹ́ẹ̀ ló jẹ́. ó ti fẹ́ máa béèrè nípa àlá rẹ̀ láìsan kọ́bọ̀, wọ́n ṣàtijọ́ yẹn rẹ̀ mẹ́kú wá mẹ́ran wá kò sí mbẹ́, gbogbo ohun tó ṣe àṣàlà ìfọ̀ntọ́ lọ́ọ̀ sí fúnra rẹ̀, kò jù bẹ́ẹ̀ lọ. ẹ gbọ́ àlàyé mi yé ẹ̀yin tẹ́ ẹ máa sẹ́ndì mẹ́sẹ̀gì tí ò ní túmọ̀ sí mi, mo fi 100 mẹ́sẹ̀gì lẹ̀ ní dán lóhùn. ẹ ń bí àtẹ bá débi báyìí bò láti ṣe ìrìn dán lóhùn o. ìtọ́jú ara nílànà ewé àtegbò, ẹ kàn sí wa. ìbéèrè nípa ìrìn àjò ẹ̀dá lórí iṣẹ́ ẹni, lórí ìtọ́jú àrùn ara ni, ẹ kàn sí wa. àwa àkọ́ Ọlọ́run ọba ni, Ọlọ́run ọba yóò wò yín sàn, yóò sì dáwọ́lé yín nínú omi ara nínú ẹ̀jẹ̀ ara ni. Ọlọ́run yóò mójútó ìrìn àjò ayé yín. ẹ bá ní àbáyé fi DHL gbé, ẹ̀yin ni ẹ̀ ń sanwó rẹ̀. ó jẹ́ mọ́tò ní ẹ̀yin lẹ́ ń sanwó rẹ̀. àmọ́ tẹ́ bá bẹ̀ wá ń ṣe ẹjọ́ ẹ máa ṣe sùúrù fún wa o. a kì í ṣẹni tí jẹ́ èèyàn gbé o, a sì máa gbìyànjú kárí pé a mú àdéhùn ṣẹ. nǹkan mí bẹ alérò pé tá a bá dọ́jà àní bá tó jẹ́ pé a ṣẹ̀ṣẹ̀ dààmú dẹ̀ bí ijọ́ mélòó kan ká tó rí ni. ó lè má hàn sí yín, àmọ́ wà tá a wà nídìí ẹ̀ la mọ̀ bí wàhálà àbèsè rí ó sì jẹ́nu yọ yé wa, kò ní yé ẹ lẹ̀ fún wa. níbo ni mo wà? lórílẹ̀‐èdè Benin, lẹ́yìn ọjà Adégà kan, níbi wọ́n ti ń ta àǹchẹ̀kẹ́. ẹ bá ti débẹ̀ ẹ pè mí. ẹlòmíì lè pé kí ló dé tẹ ẹ̀fà àdírẹ́sì gangan ọ̀dà tó bá ti débi Túndé Motors ibi títí ń ta mọ́tò, gba ẹ̀gbẹ́ rẹ̀. tó bá ti gba ẹ̀ ó rí pàfẹ́ ìtọ́ jáde wá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, rọra ka bí ẹsẹ̀ bàtà 6 síwájú, Premier fún àdúrátì. ọ̀nà tẹ́ kọ́kọ́ rí lákọ̀ọ́kọ́ lápá ọ̀tún, ọ̀nà kékeré báyìí ẹ yabẹ̀. bẹ́ẹ̀ ṣe yabẹ̀ báyìí ẹ kọjú mọ́ ìtaàsì láńlá gbàǹgbà kan báyìí, ilé alájà méjì ni wọ́n pè ní ìtaàsì. bẹ́ẹ̀ ṣe ń lọ ibi ìtaàsì yẹn, ọ̀nà kan yà sí àgọ́sì, ẹ rí pọ̀ṣẹ̀nẹ̀rì kan, pọ̀ṣẹ̀nẹ̀rì ni wọ́n pè ní pọ̀ṣẹ̀nẹ̀rì. poisson bí wọ́n ti ń ta ẹja, ẹja ní jẹ́ poisson, pọ̀ṣẹ̀nẹ̀rì òun níbi tí wọ́n ti ń ta ẹja. àwọn bàbá mi kan ni wọ́n kọ́ mi dáadáa bẹ́ẹ̀, ẹnjìníà pẹ̀lú Aláàjì Gani, àwọn ni wọ́n yóò yé mi yéké. wọ́n ní poisson tí máa ń wí tẹ́lẹ̀, wọ́n ní ọ̀tọ̀ ní nǹkan míì tí mo wí, wọ́n ní poissonnerie ni ẹ̀rí nǹkan. àìmédè sọ bí elédè, àwọn elédè àwọn ni wọ́n médè wọn pé àwa ń jí sọ ni. bí mbàtà ti ń sọ ẹ̀ máa bá ń gbà á, èèyàn sábà máa kọ̀rẹ́ẹ̀tì mi, èmi náà máa gbọ́. bẹ́ẹ̀ náà ni mo bá Dábìjan, mo láwọn tí sàrẹ́pẹtẹ wọ́n máa kọ́ mi. mo ní wọn lóbìnrin, mo ní wọn lọ́kùnrin, wọ́n máa dàrẹ́tì mi, ẹ̀wì báyìí ìsì ń bọ̀ sí. Ọlọ́run ní padà lẹ́yìn yìí náà, agbára Ọlọ́run ní padà lẹ́yìn, agbára Ọlọ́run. ṣé àríbi tí a bá ti débi poissonnerie yẹn, ẹ̀yìn ẹ sá ẹ̀rí géètì dúdú kan lára poissonnerie yẹn, ẹ wọbẹ̀, ẹ máa bọ̀ wá sálẹ̀, yàrá mi lè ń bọ̀ yẹn, yọ yẹ yín o, kò ní yẹ ẹ lẹ́ o. fídíò yìí bá dọ́dọ̀ yẹn, ẹ má dè mọ́lẹ̀, ẹ̀yin náà máa pín kọjá àǹfààní fún gbogbo yẹn. ire o, ire kàbìtì.